A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa láti wà ní orí ètò wa Oore Ọ̀fẹ́ fún Àyípadà ní àkókò yìí. Ẹ ṣé lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń gbọ́ ètò yìí tẹ̀ ń pè wá. Mo tún fẹ́ pe àwọn nọ́mbà wa yẹn jáde fún wa ní ẹ̀ẹ̀méjì méjì kí ẹ bá wa lè bá wa sọ̀rọ̀. Bóyá ẹ ní ìbéèrè, bóyá ẹ ní ẹ̀bẹ̀ àdúrà, a lè gbàdúrà pẹ̀lú yín. Bíbélì sọ fún wa pé ó dára ká máa gbàdúrà. Ẹ máa gbàdúrà láì ṣe kíni, láì sinmi àti láì ṣàárẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá à ń kọ́ yín ni kò sí àkókò púpọ̀ tó, ṣùgbọ́n tí ẹ bá lè béèrè ìbéèrè, yóò ràn wá lọ́wọ́ láti mọ ohun tí ẹ nílò láti kọ́, tó yẹ pé bóyá ẹlòmíràn gan nílò ìbéèrè yín yẹn. So a ó lè mú wá sórí móhùnmáwòrán tàbí ká dá yín lóhùn ní ẹsẹẹsẹ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn nọ́mbà yẹn ni 070 3808 5652 070 3808 5652 àti 070 87 68 2122 070 87 68 2122 070 55 30 7492. Ẹ lè bi àwọn ìjọ Ọlọ́run wa wò. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ìjọ Ọlọ́run wa tó wà láàrin ìlú Ìbàdàn yìí àti ní ìlú Ògbómọ̀ṣọ́, tí ẹ yẹ pé tẹ́ bá pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí, a ó lè sọ fún yín. Èmi fúnra mi mò ń wàásù ní ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú Bódìjà ní ẹ̀yìn ìsọ̀ Pákólówà, tàbí kí n sọ pé tá a bá ti gba Adúlójú Junction wọlé ní ọ̀nà tí ó dojú kọ ọ̀nà Ìwó Road, tá a bá ti gba abẹ̀ wọlé ní tààrà ní kẹ́ ti máa béèrè Victory Independent Baptist Church. Gbogbo ọjọ́ ìsinmi láago 10 sí 12 ni mo máa ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Mo sì máa ń wàásù nírọ̀lẹ́ láago 5:30 sáago 6:30. Mo nílé ẹ̀kọ́ Bíbélì tí a ti ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ Bíbélì. Kò nílò kéèyàn jẹ́ ọmọ ìjọ kó tó lè di ọmọ ẹni tó lè kópa nínú ẹ̀kọ́ Bíbélì yìí ní gbogbo ọjọ́ ìsinmi kejì tí dé ètò kẹ́yìn nínú oṣù láago 4 sáago 5:30. Aago 4 sáago 5:30 ní ẹ̀kọ́ Bíbélì yìí. Tẹ́ pé lẹ́yìn ọdún 3 tí èèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ yìí, yóò lè gba ìwé ẹ̀rí pé ó kẹ́kọ̀ọ́ Bíbélì. Ohun tó kàn jẹ́ àmúyẹ̀bẹ̀ ni pé òun tàn gbọ́dọ̀ lè ka èdè òyìnbó tàbí kó kọ́. Ẹni tí kò bá ti lè ka èdè òyìnbó tàbí kó kọ́, yóò ṣẹ̀ṣẹ̀ ṣètò bá ó ṣe máa pàdé láti kẹ́kọ̀ọ́ Bíbélì tiẹ̀ lọ́tọ̀ ni ní èdè Yorùbá. Ní ìjẹjọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo bẹ̀rẹ̀ sí kọ́ wa lórí ọkàn líle. Mo ṣàlàyé fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run ó lòdì sí ọkàn líle púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a sì jẹ́ ẹni tí ó sí àyà rẹ̀ le. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tó ka ẹsẹ̀ Bíbélì méjèèjì tí mo kà ní ìjẹjọ yẹn lẹ́ẹ̀kan sí. Ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 15. Wọ́n wá ṣe àtúnyẹ̀wò ẹ̀kọ́ lórí ọkàn líle. Tí má ti ka Hébérù orí 3 ẹsẹ̀ 15 àti orí 4 ẹsẹ̀ 7. Bíbélì wípé nígbà tí à ń wípé lónìí, bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sé ọkàn yín le bí ìgbà ìmúnibínú. Bíbélì ní ká má ṣe sí ọkàn wa le, torí pé sísí ọkàn wa le yóò mú Ọlọ́run bínú. Orí 4 ẹsẹ̀ 7 ní ẹ̀wẹ̀, ó yan ọjọ́ kan, ó wí nínú ìwé Dáfídì pé lónìí lẹ́yìn ìgbà pípẹ́, bẹ́ẹ̀ bí a ti wí ní ìṣáájú, lónìí bẹ́ẹ̀ bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sé ọkàn yín le. Ọlọ́run ní ká má ṣe sé ọkàn wa le. Ọkàn ṣe pàtàkì lára. Kò tóbi jù báyìí lọ, ìdìkúkú mi
ó ní gbogbo ọkàn mi. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó ṣe pàtàkì nínú ìgbé ayé ènìyàn láti inú ọkàn ló ti máa ń wá. Ẹni tó bá ṣe ohun tó yẹ kó ṣe àti inú ọkàn ni. Ẹni tó bá sọ ìsọkúsọ láti inú ọkàn ló ti sọ. Ẹni tó bá gbé ìgbésẹ̀ wọ́n máa sọ pé èṣù ni, ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé àti inú ọkàn ni. Ọ̀rẹ́ mi ló kọ́ mi, ó gbà nínú ọkàn rẹ ni kó tó ṣe. Ọkàn yìí ni Ọlọ́run bá sọ̀rọ̀. Ọlọ́run ń lo ẹ̀mí mímọ́ rẹ̀ láti bá ọkàn wa sọ̀rọ̀. Kí ni Ọlọ́run bá wa sọ? Pé kó gba Jésù, pé kó yí padà, pé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, àti àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tọ́lọ́run wa ń bá ọkàn rẹ sọ̀rọ̀ lé lórí. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà a máa bá ọkàn wa sọ̀rọ̀ tá a bá wà nínú ọkọ̀ pé ká wàásù nínú ọkọ̀ yẹn. Àwọn tó wà nínú ọkọ̀ yìí wọn ò ní gbọ́. Kó kàn wọ́n pé wọ́n gbọ́, ìwọ ṣàtìmọ́ sí àyà rẹ le. Ọ̀pọ̀lọpọ̀ gbà lọ́wọ́ bọ́ ọkàn rẹ sọ̀rọ̀ pé kó jáde lọ wàásù ìrere tó ṣeré lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́wọ́ bọ́ ọkàn rẹ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ́ni ìfẹ́ sọ sí ọ mọ́ fèsì o, tó ní dáhùn. Mo ń sọ fún wa pé Ọlọ́run kò fẹ́ kí a ṣí ọkàn wa le. Ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, àwọn tó ní ipò láwùjọ ni àwọn tó máa ń ṣí ọkàn wọn le. Àwọn tá a pè ní onígbàgbọ́, ọmọlẹ́yìn Kristi, wọn a máa ṣí ọkàn le. Ẹ̀mí Ọlọ́run ti kọ sí ọlọ́kàn pé kó ran ẹnìkan lọ́wọ́ tó kọ̀ láti ràn lọ́wọ́. Ṣé mi gan ti yanjú ìṣòro tó wà ní ayé mi? Ẹ wò ó, yóò máa fọkàn sí gbogbo ìgbà o. Ó máa ní gbogbo ìgbà tó bá fọkàn sí. Tọ́lọ́run bá sọ pé òun fẹ́ máa lò ọ́ fún. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣe ọkàn wa le. Ìwà ọkàn líle yìí akọ́kọ́ níjẹjọ pé ìwà àwọn ọmọ Íjíbítì ni, ìwà àwọn aláìgbàgbọ́ ni. Ṣùgbọ́n àwa tá aláìgbàgbọ́ náà ń ṣí ọkàn wa le. Mo fẹ́ fi hàn wá láti inú Bíbélì wípé kí ni ìwà àwọn tó ṣí ọkàn wọn le. Mo fi hàn wá lọ́sẹ̀ tó kọjá pé ìwà wọn ni pé wọn kò ná ní Ọlọ́run. Wọ́n máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Wọ́n máa ń ṣe àìgbàgbọ́ nínú Ọlọ́run. Kí ló máa ń ṣẹlẹ̀ sí ẹni tó ṣí ọkàn rẹ̀ le? Òun ni mo fẹ́ bá wa sọ ní ọjọ́ òní. Ẹsẹ̀ Bíbélì 3 péré ni wọ́n kà nípa ipa burúkú tí ṣíṣí ọkàn ènìyàn le máa ń ní lórí ayé ènìyàn. Lẹ́yìn ìgbà náà wọ́n pè ọ́ pé kó wá gba Jésù, má ṣí ọkàn rẹ le. Lẹ́yìn ìgbà yẹn wọ́n pè ọ́ pé kó o máa bẹ̀rẹ̀ sí gbọ́ràn sí ohun tọ́lọ́run ní kó o máa ṣe. Ìwé Òwe orí 28 28. Ìwé Òwe orí 28 ẹsẹ̀ 14. Ìwé Òwe orí 28 ẹsẹ̀ 14. Bíbélì ní ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ìbẹ̀rù tó ń sọ yìí ni ìbẹ̀rù Ọlọ́run. Mo ń sọ ní ìjẹjọ́ yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ ọkàn líle wọn kò ná ní ẹni tọ́lọ́run ṣe. Ọlọ́run tá a pè ní iná ajónirun. Ọlọ́run tó yẹ pé àpáta ni. Bíbélì ní tó bá rọ́ọ̀lù yàn yóò lọ ń tàn tútù ni. Téèyàn bá rọ́ọ̀lù èyí ó túká ni. Ẹgbẹ́ ìwo ló pé èèyàn nínú méjèèjì? Síbẹ̀ àwọn èèyàn kì í lọ́ni rẹ̀. Bíbélì wá sọ pé ẹni tí ó bá bẹ̀rù nígbà gbogbo, kí ni Bíbélì wí o? Ó ní ìbùkún ni fún un. Ẹ wá wo ẹsẹ̀ yẹn. Ó ní ṣùgbọ́n ẹni tí ò bá ṣe, ẹni tí ó bá sẹ́ àyà rẹ̀ le ni yóò ṣubú sínú ibi. Kí ni ìṣẹ́ àyàlé máa ń múni máa fà ṣíṣubú sínú ibi? Ẹjá tó padà sọ̀rọ̀ Fáráò. Ó ṣí ọkàn rẹ̀ le, kò jẹ́ káwọn ènìyàn Ọlọ́run lọ. Nǹkan 10 ọ̀tọ̀ọ̀tọ̀
tó burú jáì sì ṣẹlẹ̀ sí kò ná ní Ọlọ́run síbẹ̀. Arákùnrin yẹn sì rí tẹ́nìkan náà pa sí òkú pupa, tó òkú pupa sì pín sí méjì, tọ́nà rẹ̀ sì ṣe kíni, tó kókó náà sì jáde ńbẹ̀ tó gbẹ fúrúfúrú. Fáráò sì sáyà rẹ̀ lé, ó sì tún tẹ̀lé wọn wọnú bẹ̀. Kẹ̀kẹ́ kò sì yí mọ́, kò yí dáadáa, ó ń falẹ̀. Fáráò títí ó fi parun sínú kò ní ibojì ní Íjíbítì. Kí ló ṣe o? Ó sí àyà rẹ̀ lé. Gbogbo ọjọ́ tó ń fa ògùn olóró yẹn símú ló ń bára rẹ̀ nù gọ́tà. Gbogbo ọjọ́ tó ń la ló ń bára rẹ̀ nù rédèrèdè. Tílẹ̀ ọjọ́ kejì bá sì tún ti mọ́, ó sì ń lọ, ó tún padà lọ ọbẹ̀. Ṣé bí wọ́n ti kó ọ máwọn ọ̀daràn rí níbi tó ń lọ yẹn, níbi tó ti ń wọ́ tí ọ̀fẹ́ kí, ó sì tún lọ ọbẹ̀. Ẹ̀ẹ̀mélòó wọ́n ti oyún tí èṣe ti ọmọ ọlọ́run, ó sì tún ṣàgbèrè náà. Ẹ̀ẹ̀mélòó náà ti fi ọ́ ṣépè lórí ìgbésẹ̀ tó ń gbé tí ò dáa ni, ó sì tún padà lọ ṣe. Tó bá tún bọ́ ọmọbìnrin inú jẹ́ tán, ó tún lọ fẹ́ lòmíì, eléyìí yóò máa fi ọ́ ṣépè lọ. Ìwọ náà ó gbowó lọ́wọ́ ọkùnrin, ó ń gbowó lọ́wọ́ ọkùnrin, àwọn bíi 6 ló ń fẹ́ pọ̀, múra sí i. Èpè máa jà lóòjọ́. Bíbélì ní ẹni tó bá sí àyà rẹ̀ lé, ó ní yóò ṣubú sínú ibi. Kí ni ìsí àyà lé máa ń mú wá o? Ìṣubú. Ṣé ẹ mọ̀ pé ẹni tó bá ti ṣubú kò ní oore ọ̀fẹ́ àti tẹ̀síwájú kó tó dìde? Ǹjẹ́ ẹ mọ̀ pé téèyàn bá ṣubú kò ní oore ọ̀fẹ́ àti gbé ìgbésẹ̀ tó kàn? Kó tó lè gbé ìgbésẹ̀ tó kàn yẹn, yóò kọ́kọ́ nílò kó ṣe kí ni o? Kó dìde. Àyà tó ṣẹlẹ̀, ìṣubú ló mú wá o. Kì í mú tẹ̀síwájú wá o. Kì í mú ìgbéga wá o. Kì í mú oríire wá o. Sísí àyà lé, Bíbélì sọ pé yóò mú ọ ṣubú sínú ibi. Ibi wá jẹ́ nǹkan tó dàbí rárá. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni wọ́n gan bá tó ń ṣẹlẹ̀ sí ọ. Ọmọ ọ̀dọ́mọkùnrin kan, Ọlọ́run ṣà ń yọ ni. Àwọn tí ò bá lára mu ló máa ń ṣe. Jẹ́ kí n tún sọ fún wọn pé ó má dàbí Sámsónì. Tí kò bá sí àyà rẹ̀ lé, ẹ bá àwọn òbí rẹ̀ kìlọ̀ fún pé má fẹ́ ọmọ yẹn. Ó wá rọ́mọ kankan láàrin àwọn onígbàgbọ́. Ó wá rọ́mọ kankan láàrin àwọn èèyàn Ọlọ́run ní èmi àti ẹ mọwọ́ ara wa, a máa ń sọ̀rọ̀ pẹ́ gan-an torí pé òun rí bá ṣàgbèrè ni. Kì í ṣe torí pé ẹ mọwọ́ ara yín. Òun ò mọ àgbèrè láì dáa. Kò ní pẹ́ mọ́ fi ọ́ ṣépè o. Nígbà tá a wà lọ́nà kò rí bá, nígbà tí wọ́n ń sọ fún ọ pé ṣẹ́ni ìṣọ́mọ Ọlọ́run ni, ṣebí wọ́n ló ń bá dáhùn. Nígbà tí wọ́n ń sọ fún ọ pé ọmọkùnrin yìí ṣé èèyàn gidi ni, ṣebí wọ́n ló ń bá dáhùn pé dáàdì mi ó fẹ́ràn owó tó mọ̀ pé ó ń mutí. Ṣebí ìjọ kan wà tó ti gbọ́ ọ létí, o sì fẹ́ bẹ́ẹ̀, o nífẹ̀ẹ́ rẹ̀, o ti dá, òun sí àyà rẹ̀ lé ní. Òun sí àyà rẹ̀ lé ní. Ńgbò bá yá, yóò dá wàhálà lẹ̀. Òwe orí 29. Kí ni ipa tí sísí àyà lé máa ń ní lórí ayé ènìyàn? Ó máa ń mú èèyàn ṣubú. Kí ni sísí àyà lé máa ń mú wá sọ́dọ̀ ènìyàn? Orí 29
29 ẹsẹ̀ kìíní ó ní ẹni tí a bá wí tí ó wá ọrùn kì yóò parun lójijì láìsí àtúnṣe. Wọ́n ń bá wí tí wọ́n ń sọ yẹn o tínú mi ní ṣe, wọ́n ń wàásù tí wọ́n ń sọ yẹn o ayé ìjọ àwọn nǹkan yẹn ń ṣiṣẹ́, báìbù gan kì í ṣèwé ayé òde òní. Ṣé pọ́nrọ̀ Ọlọ́run ìṣàrò ìwé ayé òde òní? Wo yàtọ̀ sí ìṣubú, ìparun ni sísí àyà lè máa mú wá. Bẹ́ẹ̀ ni wípé ọ̀nà kan wà tó dára lójú ènìyàn, ó ní ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ó ní ọ̀nà ìparun ni. Ọ̀nà kan wà tó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni. Èwo ló dá nínú ikú àti ìparun? Èwo ló ní àǹfààní nínú ikú àti ìparun? Wọ́n ń sọ fún ọ, ó ṣàǹṣe pásítọ̀ wa ó dẹ̀ mọ́, kò dẹ̀ mímí o. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run yè, èmi ò lè parọ́ nítorí kó o lè máa fún mi lówó. Èmi ò lè parọ́ kínú rẹ bá yọ sí mi. Ìní tọ́ jẹ kó bá sọ pé pásítọ̀ yẹn ó gbóná. Èmi ò fẹ́ gbóná o lójú rẹ o. Èmi fẹ́ kó títọ́ ọ̀rọ̀ Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ni o. Ẹni tí a bá ń bá wí tí ó wá àrùn kì tó ní tó bá wù wọ́n nìkan máa sọ. Bíbélì ní yóò parun lójijì. Wọ́n ń bọ́ wí kó yé ló máa sunlé ọkùnrin tí ò tí ì sanwó orí ẹ̀. Ó ní kíni, ó ti lóhun ó fẹ́ ọ. Ìjọ tó bá bẹ̀rẹ̀ sí sọkún, ó wà máa lọ pé pásítọ̀, jẹ́ kí n sọ fún ọ pé ìparun ó ní sísí àyà ẹni lè máa fà. Nǹkan kẹta tí sísí àyà ẹni lè máa fà ni pé ó máa ń fani kúrò ní ipò gíga. Ìwé Dáníẹ́lì orí 5. Ìwé Dáníẹ́lì wà lẹ́yìn ìwé Ezekiẹ́lì. Ìwé Dáníẹ́lì orí 5. Ẹ wo ẹsẹ̀ 20 bí mo ṣe ń parí wàásù yìí. Dáníẹ́lì orí 5, Bíbélì ní ṣùgbọ́n nígbà tí ọkàn rẹ̀ gbéga tí inú rẹ̀ sì le nípa ìgbéraga, a mú kúrò lórí ìtẹ́ rẹ̀. Ta là ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí? Nebukadnezari. Kí ló sọ dẹni tó ń bẹ̀rẹ̀ kó gbé fọ́dún 7? Ọba ìlú wọ́n sì ń jẹwé bí ẹranko. Wọ́n kúrò lórí ìtẹ́, wọ́n ò ṣàkóso ìlú fún ọdún 7 gbáko. Bẹ́ẹ̀ni ní àyà rẹ̀ ṣe kí ni o? Ó le. Àyà líle ó ló jẹ́ kó rò pé ò lè ṣubú sínú ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ìyẹn lè ṣẹlẹ̀ sí. Àwa ti kọjá yẹn. Ta ló sọ fún ọ pé ó kọjá yẹn? Ṣé omi ara àtẹ̀jẹ̀ ara kọ́ ló wà lára rẹ ni? Ṣé pé ò lẹ́ran ara? Àyà líle kò ní pẹ́ gba gbogbo ohun tó dára tó wà lọ́ọ̀ rẹ dànù. Ó jẹ́ má sí àyà rẹ le mọ́. Ó jẹ́ gbọ́ràn bọ́lọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà náà ni ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. Arákùnrin òótọ́ ni ohun tó bá wí fún ọ, ohun kan láì gbọ́dọ̀ máa ṣe gbọ́ràn. Ṣàgbọ́ràn, èyí ni ìfẹ́ rẹ, gbà tó bá ránṣẹ́ sí ọ, ohun kan ni kí o ṣe. Ṣàgbọ́ràn.
ọ̀nà kan tí a lè fi láyọ̀ nínú Jésù òun ni pé ká gbọ́ràn ká sì gbẹ́kẹ̀lé. Ọlọ́run kò dákẹ́ láti máa bá wa sọ̀rọ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tó ń bá wa sọ kìí ṣe gégégé sígígú lágúgúgúgúgú eléyìí ńkọ́ ọ̀rọ̀ rẹ̀ tó yè tó sì lágbára. Ó pè ọ́ níjà ṣàgbọ̀ràn. Ìpè kìíní tó ń pè ọ́ ni pé gba Jésù, gba ìyà nípẹ̀kun lọ́fẹ̀ẹ́, mọ́ra rẹ lẹ́lẹ́ṣẹ̀, kó o sì mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì, mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ kò lè gbà ọ́ là, mọ̀ pé ẹ̀sìn rẹ kò lè gbà ọ́ là, mọ̀ pé òfin mẹ́wàá kò lè gbà ọ́ là, mọ̀ pé ọ̀nà kan péré ló dé ìjọba ọ̀run, pé gbogbo ọ̀nà yòókù kò sọ́nà ń bẹ̀. Bíbélì wípé Jésù wípé èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè. Ohun kan péré tó lè fún ọ ní ìyè òun ni kó gba Jésù. Má ṣí àyà rẹ lé o, gbà á lónìí. Pè sọ́kàn rẹ níbi tó wà wípé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ mi mo jẹ̀bi ikú, mo mọ̀ pé apá àsíán ó jí dìde nítorí ẹ̀ṣẹ̀ mi, ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù, mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísẹ àtàjíǹde rẹ gẹ́gẹ́ bí nǹkan kan ṣoṣo tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Mo ò gbẹ́rọ mi gbọ́ jù wọ Jésù lọ. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, ṣé orí ìwọ tó o ti gba Jésù yẹn o ti bọ́ lọ́wọ́ kúnù. Ṣùgbọ́n tó o bá ti gbà á mọ̀ sí àyà rẹ lé o, gbà á ní ìsìn. Ìwọ náà sọ báwọn yòókù ṣe sọ yẹn pé Jésù, mo gbà ọ́ lólùgbàlà, ṣàánú èmi ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti gba Jésù ọmọ Ọlọ́run, má fi ara rẹ sínú ìyà tí ò nítumọ̀, má fa ara rẹ sínú ìṣubú, má fa ara rẹ sínú ìparun, má fa ara rẹ kúrò nínú pé àwọn nǹkan rere tó tọ́lọ́ ń kó fún ọ kó yọ sọnù mọ́ ọ lọ́wọ́. Bọ́lọ́run ṣe ń kìlọ̀ fún ọ, máa gbọ́ràn. Má ṣí àyà rẹ lé, ìparun ló mú wá. Gbọ́ràn, gbọ́ràn náà ní Ọlọ́run, gba Ọlọ́run gbọ́ kí o sì gbọ́ràn. Mo fẹ́ gba ìpè látọ̀dọ̀ rẹ, bóyá mo lè ràn ọ́ lọ́wọ́ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run síwájú sí i. 07038085652, 07038085652, 07087682122, 07087682122 àti 07055307492. WhatsApp wa nìyẹn. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.